máa jó máa yọ̀ máa wọlé máa rọra o ọlọ́jọ́ ìbí okú ọdún okú àṣeyẹ. máa jó máa yọ̀ máa wọlé máa rọra o ọlọ́jọ́ ìbí okú ọdún okú àṣeyẹ. àpáta dé àpáta pàrọ̀ ewìdé òní lọ́jọ́ ìbí ẹnjìnìà Tóyìn Ògúnlẹ́yẹ askari talent tó wà ní Atlanta Georgia ní Amẹ́ríkà. Okú ọdún ọmọ Àkúrẹ́ ọmọ olóyè mẹ́kùn ọmọ amúdàálẹ̀ gbogbo ẹnu pani. Olówó orí Motúnráyọ̀ ìwọ ni patron Àkúrẹ́ sons and daughters home and abroad. Ìwọ ni ààrẹ the president of Àkúrẹ́ olóyè mẹ́kùn ní Atlanta Georgia. Ọ̀rẹ́ Olúwaṣẹ́gun Adédìpẹ̀ ẹlẹ́mọ̀ of Georgia. Okú ọdún o Popsi Miracle Daddy Favour Baba Mercy Baba Emmanuel máa wọlé máa rọra. Ó sọdún èyí wàá ṣe mí yìí sí nínú owó nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ lágbára lọ́wọ́ bàbá òkè. Akọgun àbúrò rẹ ló ní happy birthday to you oh and we all wish you long life and prosperity. Hi guys, welcome to our YouTube channel 2A Media House, and please don't forget to subscribe, like, comment and share our videos, and don't forget to follow us on all other social media handles at Apataewi 1 ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.